wọ́n ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá ẹ̀ tí kò ní sí Ayinla Ọmọwura ń bẹ̀. Ẹ wá lọ ń dárúkọ Barrister. Who is Barrister níbi tí Ayinla Ọmọwura bá ti ń kọrin? Ẹ jọ̀wọ́ ìjẹ́ lè mú orin kan, ẹni tó bá lè challenge mi lórí fídíò yìí kó jáde. Ẹ mú orin kan jáde nínú orin Barrister tó beat sensor tí Ayinla Ọmọwura kọ ní 1973. Ẹ̀yin náà gbọ́ orin sensor yẹn náà. Ẹ gbọ́ nǹkan tí Ayinla Ọmọwura sọ. Ẹ gbọ́ bó ṣe dára. Ẹ gbọ́ bá dé. Àwòkọ́ lọ́gà ìdìbò jẹ́ tó lórin o, àpèdè o, àpèdè o, àpèdè àsìkò. Ológùrò máa ń pèdè, àwòkọ́ lọ́gà ìdìbò jẹ́ tó lórin, olódùrò lónìí ká pèdè orin tuntun. Àwòpadà sẹ́yìn mo gbére mi dé, eré aláìdè, dèrè ọ̀gá o. Àwòpadà sẹ́yìn mo gbére mi dé, eré aláìdè, dèrè àgbà ó ti dèèyàn pàtàkì, láyé bí ó ti dèèyàn pàtàkì. Orí mi ò ní jẹ́ kí Barrister ò rẹ̀yìn o. Àyìndé mi bọ́ bá gún wa mi orí mi ò ní jẹ́ kí Barrister ò rẹ̀yìn o. Kí Barrister máa rẹ̀yìn kájayé pẹ́. Ayọ̀sọ́lá o kí Barrister máa rẹ̀yìn kájayé pẹ́. Kájayé pẹ́ kátà làgbà bí Ábíbù Olúwa o. Ẹ̀yin kí wa Dr. Sikiru Ayinde Barrister ò lè gbọ́ yẹn. Mo gbọ́ tí abóyá adẹ́rìn pòṣónú ni ká pè ní, torí mi ò mọ tí yẹn wá kiri orí ayélujára. Mo gbọ́ tó ń sọ̀rọ̀ kan tó ń sọ̀rọ̀ lórí Ayinla Ọmọwura àti Dr. Sikiru Ayinde Barrister. Àwọn méjèèjì yẹn lákọ̀ọ́kọ́ náà kọ́ lọ́wọ́n bá ṣekú nísìnyí fáwọn méjèèjì. Eégún mọ̀gájí kọ́nsẹ́n alájì kọ́nsẹ́n Ayinla Ọmọwura. Àyìnlá dé ọmọ ará àjámọ̀ mi epo ń pọ́n ruru ọjà ń rọ̀ dẹ̀dẹ̀. À ń torí ọjà jà, ọjà ní kí là ń ṣe ní kulé òun, apọ́nbépo rẹ̀ òun là á pọ̀jà. Àyìnlá kí omi àwí o, máa wí kò sí ìfòyà, Olúwa ló fọ̀rọ̀ sí ẹlẹ́nu. Kí yẹn máa jẹ́ ti Ayinla Ọmọwura, kọ́lọ́ túbọ̀ máa ṣe ikú ní ìsinmi fún Ayinla Ọmọwura. Mo rí pé fẹsẹ̀ múlẹ̀ ọmọ Abẹ́òkúta ni tí ò ní jẹ́ kí n bá sọ̀rọ̀ lọ jùjù nìyẹn, kí n blame ẹ̀. Ó try láti máa gbé Ayinla Ọmọwura sẹ́gbẹ̀ẹ́ Barrister. Nítọ́jọ́ orí Ayinla Ọmọwura lè ju Barrister lọ. Ní ti nǹkan àgbà Ayinla Ọmọwura lè ju Barrister lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ ní ti orin kíkọ, má jẹ́ kí n tẹ́ o. Ayinla Ọmọwura ò ṣe gbé sẹ́gbẹ̀ẹ́ Sikiru Ayinde Barrister. Bari ń kọrin. Àwa wíta ìwé wọ́n ń sọ̀rọ̀ orin sẹ́ńsọ̀ pé ká gbọ́ orin sẹ́ńsọ̀ kan tí Ayinla Ọmọwura kan tó fi ní. Kí ló kàn wá pẹ̀lú sẹ́ńsọ̀? Ṣé o gbọ́ family planning ni? O gbọ́ family planning rí? Ó dùn mí fún ẹ o. Má gba Ayinla Ọmọwura sẹ́gbẹ̀ẹ́ Dr. Sikiru Ayinde Barrister. Orin jorin lọ. Sọ ibi tí Ayinla Ọmọwura gbé orin dé. Tí Alhaji àgbà Dr. Sikiru Ayinde Barrister tí wọn ò gbórin débẹ̀. Àyàfi ibi tí Alhaji Sikiru Ayinde Barrister gbé orin dé, Ayinla Ọmọwura ò gbórin débẹ̀ títí tí wọ́n fi kú. Kọ́lọ́ ń ṣekú ní ìsinmi fáwọn méjèèjì. Láyé má sọ bẹ́ẹ̀ mọ́ o. Ikú ò ṣe fi wórun o. Orin tí Sikiru Ayinde Barrister ń kọ, tá bá ti yọwọ́ àwọn Ògbé, tá yọwọ́ Sànní, tá bá ti yọwọ́ àwọn Yusuf Ọlátúnjí, tá ti yọwọ́ àwọn Haruna Ìṣọ̀lá, má jẹ́ tẹ́ orin Bàrí ni o. Ayinla Ọmọwura kẹ̀. Níbi tí wàá ti mọ̀ àwọn tó ń kọ fújì nísìn gbogbo ṣe róṣọ mọ́ òkú Sikiru Ayinde Barrister. Àwọn orin ẹ̀ ní ìsìn wo bí wọ́n ṣe fi yan gàn. Ìwọ náà mú èèyàn jáde ní agboolé àpàlà náà tí ó fi yan gàn báyẹn. No, my dear brother. Sikiru Ayinde sí Barrister sí Ayinla Ọmọwura tá a bá ń sọ̀rọ̀ orin. Bí ìgbà tó ń lọ Màdúgùrí tó dẹ̀ ṣì wà ń bàdàn ni o. Ọ̀nà ẹ̀jìn o. Má fi kú oorun. Dr. Sikiru Ayinde Barrister àwọn yẹn ń kọ orin o. Wọ́n ń kọ orin o. Dictionary ni Sikiru Ayinde Barrister, live dictionary ni. Torí pé kò sí irú àdánwò, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ síyàn ní life. Tí wàá wá nǹkan tó fi máa solve ẹ̀. Tí wàá wá gbọ́gbọ́ orin Bàrí tó ní rí irú orin Bàrí tó lè fi solve irú problem tó bá ní. Live dictionary ni orin Dr. Sikiru Ayinde Barrister. Èmi ò rẹ́gbẹ́ ẹni tá a lè gbé sí. Ó ti yẹ Ayinla Ọmọwura tó ń sọ yẹn. No. Ayinla Ọmọwura bàbá wà lọ́tọ̀. Sikiru Ayinde Barrister wọ́n dúró lọ́tọ̀. Ṣé bó gbọ́ rúmọ̀ rí?
àwa náà bá àrọ́bá ní bàbá àtàn a bá wípé Ayinla Ọmọwura ó jí orin Dr. Sikiru Ayinde Barrister kọ táyìnlá Ọmọwura náà dẹ̀ fi kọrin pé Àyìndé máa jẹ́ ń gbọ́ pé mo jí ẹ lórí ìlú kò jẹ́jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àpárá ni yes wọ́n lè Ayinla Ọmọwura lè má jí orin bàrí omi sọ pé mo àgírí kan jí orin bàrí o ṣùgbọ́n ohun tó jọ o ni wọ́n fi ń wéra wọn bàrí tó bẹ́ẹ̀ ńgbà náà nírú rúmọ̀ yẹn nírú speculation yẹn ṣe wáyé wípé Ayinla Ọmọwura ó ń jó orin bàrí kọ wọ́n ṣe sọ pé orin Kollington Alhaji Ayinla Kollington ni èèyàn orin ojì kan wọ́n ṣe sọ pé orin Ìyàndá Sàwábà ni wọ́n ṣe sọ pé orin epo àkàrà ni Ayinla Ọmọwura jí kọ wọ́n gbé sẹ́gbẹ̀ẹ́ ara wọn ni wọ́n wo rúmọ̀ yẹn tó lè jọra wọn Ayinde Sikiru Ayinde Barrister má sọ bẹ́ẹ̀ mọ́ bọ́dọ̀ ń ṣe patí lọ́wọ́ ẹ̀ bàgbà ń ṣe patí lọ́wọ́ ẹ̀ bí àwọn WhatsApp guy bọ́n ń ṣe patí ní night club wọ́n lórí bàrí lọ ni gbogbo bí wọ́n bá ti lórí bàrí kan tó lu Ayinla Ọmọwura ń bẹ̀ ilẹ̀ ọ̀nà jìn aláyé ẹ má gbé wọn sẹ́gbẹ̀ẹ́ ara wọn epo ẹ̀pà ló jọ kó sí ẹ̀ lérí o owó alábàáhùn ó jọ hàn ọ̀pẹ̀ Dr. Sikiru Ayinde Barrister oríjorin lọ níbi orin ní orin lèmi sọ orin kíkọ Sikiru Ayinde Barrister kò ṣẹgbẹ́ Ayinla Ọmọwura ó ti yẹ bóyá jẹ́ nìyẹn aláwùrà bíi má sọ ọ́ làmì bíi tèrin alèwí lè ṣe má sọ ọ́ làmì bíi tèrin tó jẹ́ pé lójú ààyè ẹ̀ bó ṣe lọ́lá tó koríko tẹ́rìn ìbàtẹ̀ ò tó gbérí mọ́ o àmọ́ bókó tó fa ilẹ̀ kérin tó kú gbèrín ṣe ń jọ ọ́la ẹ̀ lọ nínú odò ìjà apàtì ìrókò ọkọ yàn níbo bó ṣe kéré tó ló fọgbọ́n ẹ̀wẹ̀ gbé sí kòtò wádìí o tó ń gbé àwọn mẹ́rin ìjọba ẹ̀wẹ̀ kú ẹ̀wẹ̀ lẹ́ẹ̀ ó ti máa yá wọn lọ́gbọ́n ìdí orin yẹn ó ti máa yá wọn lọ́gbọ́n bóyá jẹ́ nìyẹn gbére o.